Gúdúgbè tí mo lómì lókè níjọ́sí nílẹ̀ Yorùbá ó ti bẹ̀rẹ̀ sí ní já. Akọrin máyégún mo kékéké mo yányányán mo pariwo pariwo. Mo forí ṣèkìlọ̀ pé báwọn agbésùmọ̀mí ṣe ń wọlé sí Kwara ọgbà mójútó kí gbogbo ilẹ̀ Yorùbá ó múra gírí pé wù ń bẹ ọ̀pọ̀ nípò orin akéwì òní ìdì. Mo forí ṣàlàyé pé ká ṣe wéréwéré pẹ̀kàn ìrókò kó mọ̀ bá mọ́ gbẹbọ lọ́wọ́ wa pé kí sóbìà ó tó dégbò káyà ránṣẹ́ pé Olúgbòbe. Mo ṣàlàyé tó òjú awógbèmí akọrin máyégún akéwì Oòduà àmọ́ké gbọmọgbọmọ. Ìkìlọ̀ ìjọ́sí tí mo ṣe tí a fi gbígbọ́ ṣaláì gbọ́ ẹ wá wo ohun tó dà sílẹ̀. Ìgbà tí mo gbọ́ báwọn ajínigbé gbéni lọ ní community high school arò ẹ̀sẹ̀ ẹ̀lẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ó ṣe mí ní kàyéfì. Mo lanu mo kọ́ hà pé kí láti ṣèyí sí. Mo nírú kíre ìwọ ọba tó dá wa òkèèrè láti ń gbọ́rú èyí níjọ́sí bí eré alábọ́run tí dẹ̀wú bọ̀. Ní gbogbo àsìkò tí wọ́n ń ṣọṣẹ́ lẹ́kìtì tí wọ́n ń ṣọṣẹ́ nípínlẹ̀ Oǹdó tí wọ́n ń gbé nípa ní Kwara tó fi dé Kogi tí wọ́n tún kọ lẹ́tà ránṣẹ́ sí wọn nípínlẹ̀ Oǹdó pé wọ́n ń bọ̀ wá kógun jà Àkókó. Mo jáde síta nígbà yẹn mo tàjọba lólobó nínú orin títí tó fi dórí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Mo ní ká ṣe kíyá káyá gbé ìgbésẹ̀. Kí tó mọ tẹ̀síwájú lọ nínú orin wo ná ẹ jẹ́ ká kọ́kọ́ kí gbogbo mọ̀lẹ́bí ará àtọ̀rẹ́ àwọn èèyàn tí wọ́n jí gbé pamọ́ lọ́wọ́lọ́wọ́. Mo bá a yín kẹ́dùn ẹ ò ní rí bànújẹ́ mọ́. Mr. Michael Oyèdòkun tí wọ́n pa nípakúpa kọ́lọ́hún wọn tẹ sáfẹ́fẹ́ rere kọ́lọ́hún kó dùn àwọn ọmọ rẹ̀ nínú títí dórí aya rẹ̀ náà. Ẹ̀yin tó ń bẹ nígbèkùn lọ́wọ́lọ́wọ́ ọba olúwo bá wa gbà yín kalẹ̀ pátápátá ẹ ò ní kú sí bùbá aṣekúpani. Ẹ̀bẹ̀ lábẹ́ Ọlọ́run ọba aṣẹ̀dá kó dá gbogbo yín dè nínú ìgbèkùn. Ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá ṣe bẹ́yìn lẹ sọ pé ògòdò tí ó fi ní ṣẹ̀sín gbogbo orí imú ní tí mú ni. Ọ̀rọ̀ yìí ti kọjá ó ń bọ̀ kò bọ̀ mọ́ ó ti bọ̀ ó ti dé. Àwọn ará abí ti ń gbilẹ̀ lágbègbè tiwa. Ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá Àgbẹ̀kọ̀yà Àmọ̀tẹ́kùn ẹ jọ̀ọ́ kílẹ̀ ń wò. Àfi bí ẹni pé ẹ ò lámọ̀tẹ́kùn nílẹ̀ yìí mọ́. Ṣebí ká mọ́ bá jìyà la ṣe yá mọ́ jìyà lọ́fà níjọ́sí láyé Akérédolú ọkùnrin takuntakun tó lọ. Akérédolú lọ tán Àmọ̀tẹ́kùn ògbilẹ̀ mọ́ ikú pakọ ní ilẹ̀ ń pòyì. Àríṣe àríkà ní bàbá àrègùn. Mo sì rántí Sunday Ìgbòho ó ṣèkìlọ̀ lórí ọ̀rọ̀ yìí o níjọ́sí. Ọ̀pọ̀ ní pé kí ní wí a rí nínú ìran Yorùbá tó ń gbógun sákọni pé ta ní jẹ́ Sunday Ìgbòho ṣájá ní àbẹ́ èèyàn. Àwọn kan dìtẹ̀ mọ́ Sunday Ìgbòho wọ́n gbógun ka mọ́lé lásìkò ìjọba Buhari kó tó lọ forí pamọ́ lẹ́yìn odi. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run àtàwọn àgbààgbà bíi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó jẹ́ kí Sunday Ìgbòho kó padà sílé ẹ̀. Olóyè Sunday Ìgbòho ọ̀rọ̀ ìjọ́sí ẹ má fi ṣèbínú o. Ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn akọni tó fẹ́ràn ìran Yorùbá dé góńgó. Ẹ nawọ́ àjọṣepọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams kábàlẹ̀ gbẹ́rù lókè. Ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń ṣẹlẹ̀ yìí o èyí tó ṣẹ̀ tún ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ẹni tó kàn ló mọ̀. Kájínigbé pamọ́ sí bùbá ìdààmú kékeré kọ́. Ẹ lọ béèrè lọ́wọ́ ẹni ọlá ọ̀jájú ni ohun tójú rẹ̀ rí lọ́wọ́ wọn kó tó yọnú ní ewu. Bọ́ bá ń sọ pé ọ̀kọ́ bọ́ bá kan aráalé rẹ̀ ń kọ́ a jẹ́ pé ẹ ti jọ kó sí wàhálà. Ẹ dìde gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde. Ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí tewé tàgbà ló kàn kájíjọ gbógun tàwọn ọ̀bàyéjẹ́. Gbogbo ẹni ẹ bá rí tó fojú jọ wọ́n nígboro ẹ pariwo wọn sétí ìjọba. Ẹ mọ́ bu ẹnikẹ́ni láṣìírí ìwà ìbàjẹ́. Ẹ jẹ́ ká pariwo wọn ká mọ́ faṣọ bojú ọ̀rọ̀ mọ́lẹ̀. Bàbá wa onírìṣà ọ̀rọ̀ rẹ o. Bàbá wa Aláàfin Ọ̀yọ́ kí láti ṣèyí sí. Bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ewu ti ká wa mọ́lé kí ni ṣíṣe.
bàbá wa Aláké tòde Ẹ̀gbá Ọ̀ràngún ilé Ìlá lọ́ṣun Ṣọ̀ún tògbómọ̀ṣọ́ bàbá wa Olúgbọ́n tilé Igbọ́n Olúwo tìwó Onídò tìdú Ọ̀ṣun Aṣẹ́yìn tìṣẹ́yìn Ọ̀kẹ̀rẹ̀ ní Ṣakí kí la fẹ́ ṣe lórí ohun tó wà ńlẹ̀. bàbá wa Ewì Adó kí lẹ rí sọ̀rọ̀ yìí o. ọba Ọ̀dúndún Aṣọdẹdẹrọ̀ Déjì Dàkúrẹ́ Ọlọ́wọ̀ Tọ̀wọ̀ ẹ jẹ́ ká jọ pé pàdé àjọṣe. ọba Àróníkàbà Ọlọ́fà Tọ̀fà iṣẹ́ ń bẹ nílẹ̀ tó pọ̀. ààrẹ Bọ́lá Tinubu ẹ̀bẹ̀ labẹ̀ yín o. ẹ bá wa tètè gbé ìgbésẹ̀ kó tó di kó yíwọ́ tán. ìgbésùmọ̀mí ò gbọ́dọ̀ gbérí lágbègbè tiwa. ilé lábọ̀ ẹ̀sìnú oko ẹ mọ̀ yìí dájú pé bọ́pẹ́ bóyá ẹ ó padà sẹ́ẹ̀dẹ̀. gbogbo gómìnà ìwọ̀ oòrùn nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ dáṣọ tó wà nílẹ̀ yìí. ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá ṣe kókó. gọ́vnà Sanwó-Olú lẹ́kọ̀ọ́ gọ́vnà Dàpọ̀ Abíọ́dún lógùn gọ́vnà Yèbánjí lẹ́kìtì gọ́vnà Adémọ́lá lọ́ṣun gọ́vnà Ayédàtiwa nípínlẹ̀ Oǹdó ẹ jẹ́ ká wọlé àpérò. ẹ jọ̀ọ́ ẹ má fojú kéré ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí o. ẹ mọ̀ pé ní tí ọ̀gẹ̀dẹ̀ tí ò tó nǹkan àyàdá sí. mo fẹ́ kẹ́ ẹ rántí pé bó ṣe bẹ̀rẹ̀ lókè ọ̀yanu tí wọ́n pa orí yẹyẹ ní mògùn ta ẹ̀ṣẹ̀ ló pọ̀. ẹ wò ó ẹ jẹ́ kọ́rọ̀ ààbò àwọn iléèwé ó tún lé sí láwọn iléèwé gbogbo àgàgà àwọn iléèwé tí wọ́n bẹ láwọn ìlú tí wọ́n fara ti gbó tí wọ́n ń bẹ lẹ́nu ààlà ìpínlẹ̀ Kwara ìpínlẹ̀ Kogi sí ìpínlẹ̀ Oǹdó ohun Èkìtì ìpínlẹ̀ Ọ̀yọ́ ohun Ògùn ìpínlẹ̀ Èkó ohun Oǹdó ẹ múra ẹ mọ́ fàkókò ṣòfò. abẹ́ ti gbàgbé ń dán pé níjọ́ ọjọ́ òun àná bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ rèé o lókè ọya kó tó tún yọrí sí jíjínigbé gbé nípakúpa lókè ọya. omi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣàn wéréke wọlé sí wa nílẹ̀ Yorùbá. àsìkò tó yẹ ká múra kó le. ẹ ṣèpàdé ẹ jájọ jókòó àjọsọ ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá ó pàtàkì. akọrin Máyégún akéwì Oòduà èmi ń lọ mo tún padà bọ̀ n ò ní pẹ́ dé. Gudugbè tí mo lómi lókè ẹ mọ̀ ṣe jẹ́ kó jálé wa lórí po. Máyégún mo ti ké gbàjarè nílé orin ẹ̀yin àgbààgbà ẹ bá wa gbọ́rọ̀ yìí yẹ̀ wò.